Ẹ̀yin èèyàn ilé ìwò lẹ ṣe ẹ káàbọ̀ sí Mashola Gist TV. Ṣé àlàáfíà ni ẹ wà gbogbo lẹ́ ń kọ́? A dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run fún àwọn Mùsùlùmí pẹ̀lú ọdún èyí tí wọ́n wà nínú ẹ̀ yìí. A kí wọn kú ọdún, kú ìyèdún. Ẹ̀mí yín á ṣe púpọ̀ ọdún láyé o. Báríkàdé sálà. Ẹ̀yin tí ẹ̀ ń ṣe ọjọ́ ìbí lẹ́ni mú kí yín happy birthday, long life and prosperity. Èní ni 31st of March, oṣù yìí ti parí. A dẹ̀ tún máa bọ́ sí April. A máa bọ́ sí oṣù tuntun ní ọ̀túnla. Ìyẹn ní ọjọ́ Tuesday. Ọlọ́run Elédùmarè á gbọ́ àdúrà wa o. Ẹ̀yin èèyàn lé gist tá a gbọ́ yìí, in fact, ó ta lẹ́nu. Bí a ṣe gbọ́, wọ́n ní Queen Naomi àti Tadenikawo, wọ́n ní wọ́n wá sí inú pálásì bàbá wẹ̀rẹ̀ ńlá, wọ́n wá kí bàbá wẹ̀rẹ̀ ńlá. Bí wọ́n dẹ̀ ṣe dé, wọ́n ní inú Tadenikawo ń dùn, ó ń fò, "Daddy, daddy, daddy, daddy gbé." Ìgbà tí wọ́n kí bàbá wẹ̀rẹ̀ ńlá tán, wọ́n ní pa Ropo, wọ́n ní wọ́n gbọ́ pé wọ́n wà ní inú ààfin lọ́dọ̀ bàbá wẹ̀rẹ̀ ńlá ní Royal Manor. Wọ́n ní pa Ropo wá ránṣẹ́ sí Queen Naomi pé kí Queen Naomi wá, wípé àwọn fẹ́ rí wọn fún very very important thing. Ẹ̀yin èèyàn lé, ó dá kéèyàn máa ṣe dáadáa o. Ìwà Queen Naomi, òun ló ń gbé Queen Naomi lékè. Gbogbo ayé ló ń sọ̀rọ̀ Queen Naomi dáadáa. Gbogbo àwọn family kábíyèsí ni wọ́n fẹ́ kí Queen Naomi padà wá sí inú palace. Kí ló dé tán fẹ́ kan padà? Ṣebí nítorí ìwà rere tán ní ni. Tó bá yẹ pé wọn ò níwà rere, ṣé wọ́n máa fẹ́ kan padà? Bàbá wẹ̀rẹ̀ ńlá gan fẹ́ kan padà wá, torí bàbá wẹ̀rẹ̀ ńlá ní àwọn miss wọn gan nínú ààfin àwọn. Bí a ṣe gbọ́, wọ́n ní pa Ropo, wọ́n ní bó ṣe dé ọ̀dọ̀ pa Ropo, wọ́n ní pa Ropo gbàdúrà fún wọn. Pa Ropo gbàdúrà fún wọn. Ìyàwó mi, o ṣé o, o kú tọ́jú mi o, wọ́n kí wọn dáadáa. Èyí tó wá yà wá lẹ́nu òun ni pé wọ́n ní pa Ropo wá lọ mú aṣọ òkè tuntun tó jẹ́ pé ìyàwó wọn, ìyẹn ìyá bàbá wẹ̀rẹ̀ ńlá tó kú, ara àwọn aṣọ wọn tí wọn ò lò rárá rí. Wọ́n ní pa Ropo ti ń tọ́jú aṣọ yẹn tipẹ́tipẹ́ tó ti ń tọ́jú ẹ̀ pamọ́. Wọ́n ní in fact àwọn ọmọ màmá yẹn, wọ́n náà ti ń béèrè lọ́wọ́ pa Ropo pé kán fún àwọn láṣọ yẹn. Wọ́n ní pa Ropo ní láyéláyé àwọn ò fún wọn. Wọ́n ní aṣọ yẹn ní pa Ropo lọ gbé, wọ́n fi sí èjìká Queen Naomi. Wọ́n ní pa Ropo ní aya mi rere, aya dáadáa, ọmọlúàbí. Wọ́n ṣàdúrà fún Queen Naomi. Allegedly bá ṣe gbọ́ o. Wọ́n ní Queen Naomi kúnlẹ̀, wọ́n dúpẹ́ lọ́wọ́ wọn. Wọ́n ní aṣọ màmá ọkọ ẹ̀ ni o. Wọ́n dúpẹ́ lọ́wọ́ wọn dáadáa. Pé bàbá ẹ ṣé, torí bàbá náà máa ń pe bàámi náà máa ń pe pa Ropo. Ṣẹ̀dẹ̀ mọ̀ pé pa Ropo náà gẹ́gẹ́ bí ọmọ náà ṣe mú Queen Naomi. Ọmọ mi náà máa ń pe Queen Naomi. Ọlé ìwà rere lẹ̀ṣọ́ ènìyàn. Yorùbá ti sọ, ó ní ìwà rere lẹ̀ṣọ́ ènìyàn. Nínú gbogbo àwọn àǹtí wa gbogbo tí bàbá wẹ̀rẹ̀ ńlá kó sínú palace, èwo lẹ rí tí kábíyèsí tí wọ́n tán lè ṣe báyẹn fún? Nítorí ìwà wọn ni, nítorí wọ́n mọ nǹkan tán wá ṣe. Mò ń dá ọ̀rọ̀ mi o. Mi ò bá Dr. Elizabeth wí o. Mo yọ Dr. Elizabeth kúrò. Wọ́n ti mọ nǹkan tán wá ṣe nínú ààfin yẹn. Wọ́n ti mọ̀ pé nítorí owó, nítorí ipò, nítorí title ni wọ́n bá wá sí inú palace bàbá wẹ̀rẹ̀ ńlá. Wọ́n ní àǹtí wa, ẹ̀yin náà ẹ ṣáà gbọ́ gbogbo nǹkan tán náà ṣe.
nínú pálásì yẹn bí wọ́n ṣe lọ bu iyẹ̀pẹ̀ tí wọ́n fẹ́ fi tú àwọn àti ọ̀tá wọn ká tó jẹ́ pé Ọlọ́run ò gbà fún wọn. In fact gan bí a ṣe gbọ́ gan wọ́n ní onífá tí bàbá wa tán ti lé kúrò nù ààfin wọn. Wọ́n ní òun àti àǹtí wa náà jọ fọwọ́sowọ́pọ̀. Wọ́n ní ìgbà tí kábíyèsí gbọ́ rẹ̀ wọ́n ní bàbá wẹ̀rin ńlá lanu sílẹ̀ ni pé abomination ẹ̀yin èèyàn lé. Ìgbà tí àǹtí wa tó bẹ̀rẹ̀ sí ka gbogbo nǹkan tán ṣe wọ́n ló ya bàbá wẹ̀rin ńlá lẹ́nu. Náà ń sọ̀rọ̀ nípa Tádéníkáwò ọmọ kékeré ọmọ ọdún 4 ipe bàbá wẹ̀rin láti wé gbogbo nǹkan tán ní fún lójú ayé wọn ipe gbogbo nǹkan tán ní orúkọ Tádéníkáwò ni gbogbo nǹkan tán ní orúkọ Tádéníkáwò ni. Ẹ̀yin èèyàn lé no be small thing o. Bí wọ́n ṣe ní àǹtí wa fashion wọ́n ṣe ní òun náà ó ń sọ pé ṣé ojú òun ni bàbá wẹ̀rin láti bá fún Tádéníkáwò ní gbogbo nǹkan tán ní tán tí wọn dẹ̀ ní fún ọmọ ní nǹkan kan. Ẹ mọ̀ pé láti ìjọ́ yìí náà àti ìgbẹ́ pé nǹkan báyìí pàtó ní kábíyèsí fọ́mọ. Wọ́n ní ẹkún yìí pé gbogbo nǹkan ní kábíyèsí náà ti fún Tádéníkáwò tán. Wọ́n ní òun làǹtí wa fashion Ọlọ́run ló ń sun nínú ààfin bàbá wẹ̀rin ńlá o. Ipe láti ìjọ́ tóun ti fẹ́ kábíyèsí ò fáwọn ọmọ ní nǹkan kan. Recently la gbọ́ wípé kábíyèsí fún Queen Naomi nílẹ̀. Wọ́n ní ilẹ̀ yẹn tóbi gan. Wọ́n ní orúkọ Tádéníkáwò dẹ̀ ni wọ́n kọ sí. Èmi ò tiẹ̀ mọ̀ pé Tádéníkáwò náà ń jáde ṣínà. Wọ́n ní orúkọ Tádéníkáwò náà kọ sí orí ilẹ̀ yẹn. Adéṣínà Tádéníkáwò Ògúnwùsì. Ìgbà tá àǹtí wa fashion gbọ́ wọ́n ló yarí. Wọ́n ló farajẹ́ wọ́n ló faraya pé kí ló dé tó jẹ́ pé gbogbo nǹkan Tádéníkáwò ní gbogbo nǹkan Queen Naomi ní gbogbo nǹkan Tádéníkáwò ní gbogbo nǹkan Queen Naomi ní wọ́n ló ń sunkún ni o kì í ṣọ̀rọ̀ eré o bá a ṣe gbọ́ o allegedly o. Wọ́n ní bàbá wẹ̀rin ńlá ni the only person tí ó ní àtàwọn lọ́wọ́ tó lè mú àtàwọn lọ́wọ́ báyìí wọ́n ní Queen Naomi. Nítorí pé kí ni Queen Naomi ti fi ara gbàyà fáwọn. Ẹ rántí ìgbà tí kábíyèsí tí wọ́n sọ nǹkan tójú wọn rí tó ní pé Queen Naomi àwọn náà sùn lórí adé tí wọ́n protect àwọn. Oríṣiríṣi ni wọ́n ní ó ti ṣẹlẹ̀ tó jẹ́ pé àwọn ò lè sọ jáde nǹkan tí Queen Naomi ti ṣe fáwọn. Ṣé ọjọ́ ààwẹ̀ gbígbà bíríbírí la fẹ́ sọ ni àbí ọjọ́ àdúrà oríṣiríṣi. Ṣùgbọ́n ìgbà tí gbogbo ẹ̀ dùn tán ni àwọn sisi wa gbogbo èdè ẹ máa rí pé nǹkan tó ń mọ̀ òun náà ni fashion. Kán bọ́ sórí social media kán wá gèlè sórí kán máa jó nǹkan tó ń mọ̀ nìyẹn. Ṣùgbọ́n èyí tó le jù ń bẹ wọn ní time fún o. Recently la gbọ́ ipá àǹtí wa ó gba governor's lodge lọ tó lọ ń sọ fún Queen Naomi pé òun ò ní ẹni tí ń ṣe pẹ̀lú kábíyèsí mọ́ kí Queen Naomi máa mú kábíyèsí ẹ̀ lọ. Ọlọ́ oríṣiríṣi lèyàn ń gbọ́ nínú ààfin bàbá wẹ̀rin ńlá. Ṣé o ní láti lọ bá a láti sọ̀rọ̀ nǹkan báyìí tó bá fẹ́ kábíyèsí mọ́ kí wàá ní tiwa kí láàbùrò announce yẹn. Ebo yẹ kó rọra kẹ́rù ẹ̀ kó rọra máa lọ wọ́rọ́wọ́rọ́ ni. Ó wá lọ bá Queen Naomi wọ́n lọ ń sọ yẹn fún Queen Naomi ẹ̀dẹ̀ mọ́ Queen Naomi. Wọ́n ever ní time fún gbogbo àwọn orú ọ̀rọ̀ báyìí. Anyway gbogbo àwọn nǹkan tá a gbọ́ ní ẹ̀yìn ara lé lọ́dọ̀ àwọn àǹtí wa gbogbo yìí. Mo ní kí n mú update nǹkan tó ń ṣẹlẹ̀ wá fún yín ni. Ṣé mọ̀ bí mo ṣe máa ń sọ allegedly nǹkan tá a gbọ́ ni o
ṣùgbọ́n inú mi dùn pé bàbá kábíyèsí wọ́n jẹ́ kí kábíyèsí mọ irú ìhà bí wọ́n ṣe mú Queen Naomi gẹ́gẹ́ bí ọmọ. Ṣé ẹ mọ̀? Nǹkan tó ń ṣe yẹn kọ́ ìwúrí ni. Ọlọ́run Elédùmarè á jẹ́ kán pẹ́ láyé o. Bàbá wẹ̀rẹ̀ ńlá náà, ẹ máa pẹ́ lórí ìtẹ́ yín ní agbára Ọlọ́run. Ẹ̀yin èèyàn lé, mo dúpẹ́ lọ́wọ́ gbogbo etí tó ń gbọ́ mi o. Gbogbo bẹ́ẹ̀ ṣe ń subscribe, tẹ́ ń like, tẹ́ ń share gbogbo àwọn gist wa gbogbo ẹ̀ lárí. Gbogbo ẹ̀yin ó subscribers á dúpẹ́ lọ́wọ́ yín. Ẹ ṣeun. Òkè òkè ni ọwọ́ yín á máa lọ, ọwọ́ yín ò ní lọ ìsàlẹ̀. Gbogbo àdáwọ́lé yín, Ọlọ́run Elédùmarè á jẹ́ ìtẹ́wọ́gbà fún Ọlọ́run o. Ẹni fi ọwọ́ gbé ọmọ sí o. Ọdún yìí, ọdún ayọ̀ ló máa jẹ́ fún wa. Gbogbo wa lájọ ń ṣe báríkàdì sálà o. Gbogbo wa lájọ ń ṣe. Ẹ̀yin èèyàn lé, mo dúpẹ́, mo tún ọpẹ́ dá. Ọlọ́run Elédùmarè á dùn gbogbo yín nínú o. Gbogbo bẹ́ẹ̀ ṣe ń subscribe, tẹ́ ń like, tẹ́ ń share gbogbo àwọn gist wa gbogbo ẹ̀ lárí. I appreciate gbogbo yín. Orúkọ mi ni Máṣọ́lá, kò yí padà o. À ń sọ̀rọ̀ nípa celebrity gist, royal gist, politics àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní agbègbè orílẹ̀-èdè bàbá wa ní ilẹ̀ Nàìjíríà. Tẹ́ bá ti subscribe, ẹ tẹ notification bell yín kẹ́ subscribe. Lórí channel yìí Yorùbá ni à ń sọ nítorí pé a fẹ́ gbàgbé àṣà àti èdè wa. Ẹ má gbàgbé kẹ́ fún fídíò yìí ní thumbs up o. Ẹ dẹ̀ subscribe, ẹ̀yin tẹ́ bá ti subscribe. Ọlọ́run Elédùmarè á dùn gbogbo wa nínú o. Ọdún ayọ̀ la máa ṣe. Gbogbo ẹ̀yin tí a ti pè fún prize giveaway, ẹ máa gbáradì April 15. Màá post orúkọ yẹn sí orí gist yìí láàárọ̀ yìí. Gbogbo yín ẹ máa rí orúkọ yín. Ẹ kú ọdún, ẹ kú ìyèdún, báríkàdì sálà. Please share this video, like and subscribe. God bless you. Mashola Gist TV. Love you all.